Ọba Solomoni aláwàdà kẹ́ríkẹ́rí àwàdà ló bá lórí mídíà ó sì jẹ́ lọ láwùjọ àwa Yorùbá nígbà tó jẹ́ pé aláwàdà apanilẹ́rìn adẹ́rìn-pòṣónú ní máa níyì láwùjọ tiwa. Ìjà tí ò lè parí ó fẹ́ gbéṣẹ́ rẹ̀ rán President Tinubu Ọlọ́run jẹ́ kí wọ́n sọ̀kalẹ̀ dáadáa. Ó ní ẹni tí ó bá yẹ lórí ọba gbogbo ilẹ̀ Yorùbá kí bàbá Tinubu rí pé àwọn fún ní sàtífíkẹ́tì kí wọ́n tó kú lórí oyè, tí wọ́n bá kú lórí oyè tá bá fi sọ̀kalẹ̀ gbígbà tí ń gba wáyé. Ìjà tí ò lè parí Ọlọ́run ní gbéṣẹ́ ràn yàn kéèyàn jẹ́ pé kíjà náà parí. Kí wọ́n yan olórí ní tẹ́nà tí wọ́n wí pé àwọn ni kí wọ́n fẹ́ nìkan ní sàtífíkẹ́tì pò ń lo lórí gbogbo ọba ilẹ̀ Yorùbá. Ǹjẹ́ táwọn bá sọ̀kalẹ̀ tẹ́lómi bá padà bọ́ síbẹ̀ ǹjẹ́ òun lè tún dàrú pé gbọ́n mi sí omi ò tó rúkè rúdò. Ètò ń wáyé láwùjọ wípé ẹnìkan ló lórí ni wọ́n ń fún ní àṣẹ pò ń lo lórí gbogbo ilẹ̀ Yorùbá. Ìjà tọ́lọ́wọ̀n bá parí ẹnìkan ò lè parí ẹ̀. Ibi tí kálukú bá fẹ́ dé sí, ibi tí kálukú bá fẹ́ tán sí, òní ó kàn dìtámì pé bó lásìjọ wà láàfíà sí. Àmọ́ ká wá sọ pé ẹnìkan tí bá ti ń jẹ́ olórí gbogbo ilẹ̀ Yorùbá ò kí wọ́n yàn kí wọ́n gbé sàtífíkẹ́tì lé lọ́wọ́ pé òun ni olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá, kò lè ṣeé ṣe, kò lè wáyé. Ìtàn rẹ̀ ni jẹ́ ni àbí àwàdà náà lẹ bá débẹ̀ tẹ́yìn náà fi ń rí sí pé bóyá Ọba Solomoni rọ̀rọ̀ sọ àwàdà ní í ṣe. Ọlọ́run ní dalẹ̀ wa rú yóò sì fún wa ní ìfẹ́ tí ó yẹ kóró fún ìtẹ̀síwájú láwùjọ wa ọlá bọ́lọ́run ọba ti tó. Ìran bá a ti ń jẹ́ ìran Yorùbá, sísọ Yorùbá gan àgbékalẹ̀ á rí pé kò jọra wọn, kálukú sì ní ìtàn ọ̀tọ̀ọ̀tọ̀ tó bí n tí kálukú fi ń jo lórí láàyè ààrẹ. Káwọn alẹ́nìkan ní ọmọ sọ lórí fẹ́nìkan àìjọra wọn Yorùbá gan ó nítumọ̀, ó sì ní rísìn, ó sì ní tó bí, ó sì ní tọ́lọ́run fẹ́ kí ọjẹ́ jáde. Tá a bá wá sọ gbogbo ẹ̀ lẹ́nu pọ̀ pé Yorùbá ni gbogbo ẹ̀ ń jẹ́, kò túmọ̀ sí wípé lákọ̀ọ́kọ́ náà tá a bá fẹ́ nìkan ní sàtífíkẹ́tì lẹ́ni pé òun lo lórí gbogbo ọba ilẹ̀ Yorùbá. Lónìí náà àwọn àgbọ̀ tó jáde pé rárá o, ẹran ti pọ́ mẹ́rú lòun. Yorùbá yìí sọ ìtàn nù, wọ́n máa ń sọ ìtàn kọ́ ni torí ìjọ tí ọba béèrè fún, ọba ti béèrè fún ìtàn, ìwọ dìde pé o fẹ́ joyè kan nísìnyí wọ́n mọ̀ pé ọmọbìnrin ládùúgbò tó ti fẹ́ joyè yẹn pé ẹgbẹ́ bí wọ́n kan níbo síbo. Nísìnyí náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ kì í sọ ọmọ bẹ yẹn, kọ́dà wọ́n lè fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn bàbá yín o wọ́n wá sí gbà ní ìní wọn lọ́mọ ọmọ pé ẹ kì í sọ ọmọ bẹ. Nǹkan kan tí ó lè tán ìṣòro wàhálà ó yẹ kó jẹ́ ìbànújẹ́ fún yàn ní 2025 over kí ìran Yorùbá sì tó máa jà sọ̀rọ̀ ọ̀lẹ̀ ẹ̀wù yẹ̀mí tó ti bọ́ sáwà nìkan la wà láyé. Rísìn tó wà ń bẹ̀ tó lè máa bí èdè àìyedè òní pé ẹni tó jẹ́ Christian láàrin wa bí wọ́n bá ti gbà páwọn òkú àwọn agbẹ́ onígbàgbọ́ nú Ọlọ́run lọ títí wípé ó ṣeéṣe táwọn bá kú lórí wàhálà káwọn máa jà sórí nǹkan kan táwọn ò lè lò pé tẹ́mi ó padà bọ́ àní ju sáyé. Ẹni tó jábọ̀ rìsà òun náà kálí máa sọ pé tóun bá kú ní sikini kó nà lè yí fáwọn babaláwa bá wọn irọ́ ní ń pa. Mùsùlùmí náà láwùjọ wa àwọn náà lè máa kílèmù mùsùlùmí wọn ò ní gbàgbọ́ tanyanya wípé at any time lọ́lọ́run lè ní kọ́lọ́jọ́ ó dé téèyàn ó mí kalẹ̀ tí ó sì lọ bẹ́ẹ̀. Ààrẹ ni tó jẹ́ pé fúnra náà lọ páàkì kó sílẹ̀kùn mọ́tò padà ó sì dilẹ̀kùn mọ́tò mọ́ ibi tẹ́mi ẹ̀ tán sí nìyẹn. Recently èèyàn ní ló wà lórí TikTok, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fi ń ṣe ẹ̀yẹ nítorí pé ọ̀pọ̀ kà á kú bẹ̀ ẹ̀mí ẹ̀ fi bọ́. Bí ó jẹ́ mùsùlùmí nítorí ń tọ́ pa òun ìlànà tẹ́nìkan kan náà gbà kú láyé Ọlọ́run nìkan ló mọ̀. Kó wọn wá kú nítorí pé a rí lórí TikTok pé àbí Ọlọ́run fi ṣẹ̀sín, bóyá nítorí tó ti sọ, bóyá nítorí ìwà tí ń wù. Tẹlomi náà lè burú jù bá yẹn lọ nítorí pé kò sí lọ ní live àbí kí wọ́n rìkọ́dù ẹ̀ lẹ́ẹ̀ fi lè mọ̀ pé a ti kú láyé ìmọ̀ nẹ́ra torí pé àwáyé gan ní rọrùn. Ọlọ́run dákun kójọ jásí rọrùn fẹ́mi àti yín ọ̀là bọ́lọ̀ wọn ọba ti tó. Lọ́pọ̀lọpọ̀ gbà nínú ẹ̀sìn tiwa bí bó bá nẹ́ra fún yàn tẹ́mi ẹ̀ bá fi bọ́ bóyá àìsàn tó lágbára ṣe àbó kú lọ́nà tó nẹ́ra gan. Ọlọ́run ní nígbà míì tó ń bá fẹ́ kéèyàn bá òun ní rọrùn òun lè yòrò bí tó bá kù sí kù láyé pé òní ìnira ọ̀jẹ̀rora kú ni kò lè wá bá mi ní rọrùn. Ìtumọ̀ ẹni pé ibi tí ń lọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbà pa àwọn òkú ń táwa dálẹ̀ lójijì
wọ́n tún di máwọ́ wọ́n wà máyà nínú ẹ̀ nílẹ̀ ká máa jà sọ̀rọ̀ lẹ̀ kí kálukú má gbà yí pé ẹ mú ti ibi tá là á dé ni tí ó bá ṣe wá láǹfààní bí skul ẹ bá fẹ́ gbé wá ní o bí iléeṣẹ́ kan ní o kẹ́yìn ọ̀rá àǹfààní káwọn náà ọ̀rá àǹfààní kájọ jẹ lọ kájọ máa jẹ gbádùn àmọ́ ilẹ̀ tiwa ní ìyẹn ọmọ tiwa ló yẹ kó wà ń bẹ̀ ọmọ tiwa ló yẹ kó wà ń bẹ̀ báwọn aràn míì bá tiẹ̀ ń jà sílẹ̀ àwọn ọmọ lọ níjọ́ kan kí wọ́n á ní wọ́n ń jà sílẹ̀ lọ́wọ́ o ẹ̀wù ẹni tó bá kọjá ń bẹ̀ yẹn kò ní fara rí lọ kí ló dé báwo làwọn ṣe ṣe táwọn náà ṣe lálà ẹ mọ̀ pé báńdìrì ìlú kan ní sílùú kan ìran wọn náà sì sí ìran kan kálukú náà làwọn náà dẹ ilẹ̀ tí wọn náà owó làwọn náà owó ńláńlá owó ribiribi làwọn náà ń tà wáyé títí wọn ò fi dìjà torí pé ẹni tó bá jẹ́ mùsùlùmí láàrin wọn ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́dà bí wọ́n tiẹ̀ ń jà sọ̀rọ̀ lẹ̀ kò yẹ sábà dìran tó kó wá di pé ní tí kaba rọlẹ̀ láàrin bí ọdún mẹ́ta ìgbà tó bá fi tọdún mẹ́fà ní sẹ́tún gbọ́ míì tí wọ́n tún rí sí mi pé àwọn kan tó ń jà síbi kan wọ́n ní àlá tàwọn àwọn baba ńlá baba tàwọn lọ́kọ́kọ́ Yorùbá nìyẹn o àti ìsọ̀ràn mi síran mi o tó bá jẹ́ pé a kì í wá kílèmù pé gbogbo Yorùbá ni gbogbo wa pé káka máa kílèmù ọ̀ràn mi síran mi bó ni ọba ṣe burú tó ẹ̀wọ̀n arísìn ìsọba Solomon tí ń ṣe ìgbà tó ń gbà wá yìí ẹ̀yìn bẹ́ẹ̀ bá ti yanjú ẹ̀ kẹfẹ́ nìkan sàtífíkẹ́ẹ̀tì kí kọ́ máa jó lórí ọba ilẹ̀ Yorùbá ní tí ò lè ṣe é ṣe ni kò rọrùn bẹ́ẹ̀ àfi kí ìlú kọ̀ọ̀kan kí wọ́n lọ́ba tiwọn tábà sì dóde òde tó bá pa wọ́n pọ̀ ká má gbà fágbà ká má aṣáájú ní aṣáájú ẹni tí bá ti ń jọba kí wọ́n tó débẹ̀ àbí kó jẹ́ pé adé ìpìlẹ̀ tẹ́ ẹ máa ń jà sí ọ̀dọ̀ tìyín ló sùn sí tọ̀ ẹ máa fi yẹn yàn olórí wa ni abáwọn lẹ́nu ẹ̀ ni wọ́n mójú lẹ́jà wa lọ àmọ́ pé ẹnìkan lólórí ọba gbogbo ó kìí ta lólórí tiẹ̀ ìwọ gan ọ̀pọ̀lọpọ̀ gan ni ọmọ tábà ní bẹ̀rẹ̀ ní ìsèpé ta lólórí gbogbo ọba ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ gan yóò lágbájá lọ́tọ́ sí àwọn dá dúró tàmẹ̀dò lọ́tọ́ sí àwọn náà dá dúró ní tí ọ̀kan pírẹsidẹ́ǹtì ní kò tí ẹ̀ kan wọ́n ẹ̀kejì ni pé ní tó bá ti bóṣèlú lọ tábà fòṣèlú yẹn jú ẹ̀ lákòókò yìí tó bá padà tó di pátì míì ló bá wà ní pòṣíṣàn àwọn náà tó lo priority yẹn wípé kò tọ́ sí wọn mọ́ ọkàn fẹ́ dàlú wárú ni ẹ̀kejì ni pé Baba Solomon kò sínú àwọn tẹ́ máa lérò pé bóyá ó lè sọ̀rọ̀ kan tí ẹ wà máa rí sísì wípé àbí ń gba àmọ́ gbà tí ń sọ gbà tí ń gba wá yìí pé tẹ́ ẹ bá fi yanjú ẹ̀ ẹ rántí òun bọ̀ bá bẹ láyà tó ọ̀nà afẹ́rẹ́ àwọn àdàgẹ́ o mo sì ka kọ́mẹ́ntì àwọn èèyàn mo rò pé síríọ̀sì ni ọ̀yẹ́ sì ń kọ́mẹ́ntì wọ́n sì ṣe ọba good message kọ́ good message aláwàdà ní kálukú ni Ọlọ́run ní balẹ̀ wa jẹ́ kí kálukú nígbàgbọ́ ìpín tó ń bá tẹ́yẹ bá jẹ lẹ yóò gbé fò ìwọ̀nba tó bá jẹ́ téèyàn èyí tó bá yẹ ká fílẹ̀ tí ó já àǹfààní fún kálukú wa àmọ́ ká máa jà sí báńdìrì alálẹ̀ nígbà ojúmọ́ ká máa dáná sunlé ká máa sọ̀rọ̀ ó tó tini lójú wàláhì ó tó bani nínú jẹ́ àfẹni tí ò bá níyè nínú lókù ìbẹ̀rù Ọlọ́run náà ní kálukú sì ṣòfò ẹ̀ jíjẹ́ mùsùlùmí tọ́lá láàfíà lọ́gá oríire ọ̀rọ̀ lẹ bá fẹ́ di jà tí bá ní court ẹ kó lọ court kálukú mú tàn wá bó lẹ́yìn ṣe rìn débí kí court ó sì báyìí ni ẹ̀yin báyìí lẹ́ni àmọ́ nítorí pé àwọn tí ó dájọ́ náà tọ̀ ibi tá a kẹjọ́ lọ àwọn tí ó kẹjọ́ lọ àwọn tí ó dájọ́ náà ara wa náà kálukú gbogbo ẹ̀ lòṣèlú ti wọ̀ káwálá fòṣèlú yan olórí kan nísìn olórí tí ó di sí ilẹ̀ ni Ọlọ́run kò jẹ́ kó ṣe wa kú lórí dáadáa.